Ó yá ẹ̀yin tèmi ó tún ti zẹ o. Ẹ̀yin ti wa lóròkìlàwá TV. Ọ̀rọ̀ tá tún mú wá lónìí ọ̀rọ̀ ńlá ni o. Mo kí everybody o. Ọ̀rọ̀ lórí báàmi Alhaji Musiliu Akínsànyà MC Olúọmọ. MC sọ̀rọ̀, bàbá sọ̀rọ̀. Ọ̀rọ̀ tán dẹ̀ sọ, èmi nìkan kọ́ ni màá wò. Òun ni mo ní kí n gbé wá sí Òrókìlàwá TV. Kẹ́yìn náà gbọ́ nǹkan tí Alhaji Musiliu Akínsànyà MC Olúọmọ kẹ́ gbọ́ nǹkan tán sọ. So nǹkan tán sọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ jẹ́ ká gbọ́ ká dẹ̀ comment lórí nǹkan tán sọ. Ní Òrókìlàwá TV ẹ comment lórí nǹkan tí Alhaji Musiliu Akínsànyà tán sọ. Ẹ like, kẹ́ ẹ share, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sí Òrókìlàwá TV. MC ló sọ̀rọ̀, èmi kọ́ o. Ó yá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. Náà ìjọ yẹn wá ní bọ́lá owó tó wà lọ́wọ́ mi ń lé 3.5 mo gbà lọ́wọ́ àwọn aṣẹ́wó yìí pé tó bá ti dalẹ̀ màá lọ ojú sáwọn ọmọ mi máa ṣe eré lóòótọ́ máa fi lu ẹ̀kọ́ sí ọkọ̀ tó yẹ yìí sì mo wá bọ́ síta mo fẹ́ kírun mo kírun aago méjì ní ó kírun yàrá mi tó yẹ yìí sì mo kírun aago méjì nínú yàrá mi mo wá jókòó síbí mo jẹun mo wá fẹ́ lọ kírun aago mẹ́rin níta mo kàn rí wúmà yẹn lọ́ọ̀kan ni pẹ̀lú ọmọ ẹ̀ àgbàlagbà ni màmá yẹn pẹ̀lú ọmọ ẹ̀ àti ọmọ tó mú dání ọjẹ́ méjì ṣó yẹ pẹ̀lú màmá yẹn ọjẹ́ mẹ́ta ó wá kúlẹ̀ sí ibi ọ̀kan yẹn níbi ọ̀kan yẹn mi ń ṣàlùwà láta mo ò wo bẹ̀ ẹ ti understand bàbá yàrá wa ti bá mi tẹ́ ìtẹ́ kiri sí ibẹ̀ yẹn mo kàn fẹ́ gbèrú dúró ni ọkọ mi kọ́kọ́ sọ pé ṣé kò ń ṣe pé èṣù fẹ́ yá mi lò wá bọ́ta wọ́n á pè wọ́n yìí pé ẹ wá mọ́mì lẹ́ni ọdún kílẹ̀ ń wá káàkiri ìyọkọ̀ lọ́ba sọ pé ọmọ wọn gba kéèyàn gba fíìsà Canada fún 2 years kó dẹ̀ kún almost for 2 weeks lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ máa rí èèyàn lásìkẹ́ẹ̀tì fún wọn. mo wá pè fẹ́ ẹ mọ̀ níbi tí mo ti ń bá wọn sọ̀rọ̀ mò ń wòye pé ìwọ lọ́wọ́ ṣé kò yẹ kó fẹ́ dán mi wò. àjọ mo ṣe ń rò sọ́kọ̀ nìyẹn. dókítà láti ó ṣe nǹkan gidi. ìfẹ́ jọ ń tó rọ lọ́rùn bá mi wo tíkẹ́ẹ̀tì Canada àwọn màmá yẹn wà bẹ̀mí ní kọjú kò mo wá lọ kírun mo wá rí pé ìfẹ́ ti ń pèrè mo ṣáà lè gbà tí mo sálámọ̀tọ̀ tí mo ṣàdúrà tó mo wá pé ìfẹ́ wá ní pé gbogbo tíkẹ́ẹ̀tì yẹn àwọn méjèèjì 7 point something mo wá bẹ ìfẹ́ pé kò jọ tó rọ lọ́rùn pé màá sẹ́ẹ̀dì 2.5 sí yọkọ pé àwa gba cash yọkọ now ìfẹ́ ṣàkọ tíkẹ́ẹ̀tì mi guess what. àbá lọ Canada ká lọ yìí ẹ lọ bèrè lọ́wọ́ àwọn bísíláì àti Saudi o tí bá ti kú òbí ọwọ́ àwọ̀ sí mi ọkọ̀ gẹ́ẹ̀yẹ tí mo sanwó ẹ̀ ó ti mú màmá ẹ̀ wọlé ó ti níwèé ó ti mú màmá ẹ̀ wọlé ó ti wọlé ó wá wí pé bóyá ìpèyàwó ènìyàn pé ibi táwọn dẹ̀ wà ó tó wọ́n náà wà síbi tá wà ìyàwó ẹ̀ bá sọ pé òun fẹ́ máa bọ́ òun fẹ́ pọ̀ bóyá wọ́n sọ wípé àwọn ọlọ́ọ̀ṣẹ̀ ń ṣàlàyé fún mi pé òun ò lè súnmọ́ pé àwọn èèyàn sọ̀rọ̀ àdì mí ní èmi tí mo jókòó sí o bọ̀bọ́ yẹn wá tírèsì èèyàn kan tí ó gbé wa wáyé pé kó jọ tó lọ́lọ́ pé olóore òun ni ẹni yìí pé òun dẹ̀fẹ̀ rí ìyá ọkọ̀ báka ọkọ̀ ẹni yẹn wá ní kókó má wọlé pé kó pe òun ó wá pè sọ ẹni yẹn wá pè mí àti sùn àti jó wá pè wọ́n ní kẹ́ni yẹn wá kò ṣe róhun àti ọmọ yẹn àti ìyá yẹn Allahu Akbar ẹni yẹn ṣe ṣọ́ọ̀kì $7,000 something fún wa ó rà fún Bismillah ó rà fèmí ó rà fún Saudi ó rà fún Misora 7 million gbà yẹn ní o ló fi rà fún wa. Allahu Akbar àṣepamọ́ ni. lẹ́yìn téèyàn ò mọ̀ rí. ẹ̀ẹ́dẹ́ mọ̀ ní 7 million gbà yẹn bí èlò ìsinmi yẹn. orí ò gbé o àdínkù ti fẹ́ lọ kírun báyìí mo ti wà lórí kíní àwọn tí mo fẹ́ fi kírun kọ̀wé pọ̀ lọ ṣé kò ṣe ìgbélé
anybody sọ fún mi tí màá máa ṣàlàgbà ìwọ́n kúrẹ́ sí àbí mo ṣáàdùn àrà báyìí màá máa fún ọ lọ́kọ̀ báyìí màá máa ṣàlàyé bẹ́ẹ̀ ni inú yẹn ń rún nípa ìlànà wà láti mo ṣe ó kàn fún ọ̀kà láwọ̀ onídìrí ọ̀dà gbogbo fẹ́ gbogbo fẹ́ jọ mi wọlé lé yọkọ̀ láti kẹ́lẹ́ fún àwọn meeting that ṣe nulẹ láàtà ẹ ti understand this meeting that ṣe nulẹ láàtàrọ mo ò lè gbàdúrà ìpè kẹlọ jà because ẹni tó bá ń ti èèyàn yìí ó yẹ ẹnìṣó ẹ lọ jà àbí kẹlọ lo ọkọ àwọn ọmọ tèmi náà wà níbi táwọn ọmọ mi wà yìí ṣe kó wọn síta yìí pé ó yẹ ẹnìṣó wà lọjà but with time sùúrù ní gbogbo nǹkan gbogbo tá à ń fẹ́ ó máa padà tó wa lọ́wọ́ nǹkan tẹ́mi àti wọ́n jọ discuss nínú ilé ṣé tó bá rí ẹ máa rí yàtọ̀ ẹ ti understand the say ẹni tí ó bá ń gbàdúrà yìí pé kí téèyàn bàjẹ́ ó ti understand the say òun ni tiẹ̀ náà máa padà bàjẹ́ last ẹ ti understand the say because tó bá nípa ẹ dúró wàláì ẹ ga tán mo fi ọlọ́wọ́n ọbẹ̀ Elédùmarè búra ẹ ga tán ẹ ti understand the say ẹ dúró pé ọmọ Òṣòdì lẹ́yìn kò sí ní ìtẹ́fẹ́ lọ gbogbo yìí mọ ẹ mọ story ẹ mọ sports ẹ mọ ọ̀kan tó ń ṣẹlẹ̀ lóṣòdì ṣé látàyé àtìgbà tá ti wà 99 ni lẹ́ẹ̀kọ́ máa sọ pé bóyá òun rọ́bì kò sẹ́yìn ọ̀kan tó rọ́bì rárá tó lọ sókè ní ilẹ̀ ló padà bọ̀ sí èèyàn tó jẹun lóṣòdì tó kọ́lé ibo ló ti rówó fi kọ́lé ṣó ń gbé dírọ́ọ̀gì ni àbójalè ni èèyàn tó rówó tó fi ra mọ́tò sídìí tó ń gun mọ́tò ṣó ń jalè àbó ń gbé dírọ́ọ̀gì kò ní lè kó sínú mọ́tò ní. ẹ ti understand ṣe kéèyàn kan wá sọ pé ní ìsìn èèyàn kò mọ̀ ṣe mọ́ ẹ̀rí pọ́jọ́ ń tọrọ àwọn ni ẹni ń wọ́fò ẹni wá fà ń wófò ní gbogbo ẹja tó bá sọ pé òun fẹ́ ba Òṣòdì jẹ òun lọ́ máa fi irú bọ́lá gbọ́. àṣẹwà ti rain mo mọ bóṣòdì ṣe rí tẹ́lẹ̀ mo mọ bí Òṣòdì ṣe rí tẹ́lẹ̀ ṣé èmi tí mo ní sùúrù láti 2023 December 11 mọ́ 2023. ẹ kú dédé ìwòye lólùfẹ́ wa nílé o mo wá fún yín níròyìn ayọ̀ nípa TV online TV wa Orokilawa TV yẹn ẹ̀yẹ́ rálé ẹ lọ subscribe sórí ẹ̀ kò sí any movie tẹ́ ń wá even the old ones ọwọ́ à ń bẹ̀ ẹ jẹ́ wọn bá wa wò ẹ ní regret tell a friend o Orokilawa TV #1 ni.